Sisi Alagbo wọ́n náà mọ̀. Gbogbo ìràn tó wà ńlẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ wà ńlẹ̀, ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Ìgbà tí mo dẹ̀ béèrè lọ́jọ́ kìíní àná pé irú pálapàla yìí báwo ló ṣe dọ́wọ́ ẹ? Olórí social media náà ni ara àwọn students graduate students Yínká TNT ni. Orí ìkànnì tá a wà yìí náà ló ti rí n tó fi ń ṣòdiwọ̀n ayé ẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ lọ́jọ́ kìíní àná tí Yínká TNT tó ń ṣe sàbárí kòló tó ń sọ àwọn ọ̀rọ̀ ẹlẹ́hàá kan ṣe kinní kan ṣé ẹ wá láìkí ẹ̀ ṣó ẹ wá gbádùn ẹ̀ ṣó wá dùn mọ́ yín. mo ń sọ fún Yínká lọ́jọ́ kìíní àná mo ní àsìta Yínká TNT conclude ní kẹ́ má ṣètò yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣe rí bẹ́ẹ̀ ṣe ń conclude ẹ̀ yẹn. Mo tẹ́ bá ti ń conclude ẹ̀ má bá wa conclude ẹ̀ dáadáa pé tọ̀ kíní yìí o báyìí ni o. Ṣùgbọ́n bá wa ti ń bèrè pé ẹ gbádùn ẹ̀ gan agbádùn ẹ̀ wá mi ò tiẹ̀ rírú ẹ̀ rí ayé mi ṣe kinní kan in fact nígbà tó dá ice cream láti kinní kan sígbà kan mi ò rírú ẹ̀ rí ṣe rí tẹ́ bá ṣe 2 sọ̀mù tẹ́ bá ṣe 3 sọ̀mù tẹ́ bá kinní kan kinní tẹ́ ń gbé gbogbo àwọn nǹkan tó kù díẹ̀ káàtó tí tó jẹ́ yí pé wọ́n láyé jẹ́nsí wọ́n ní kò sí nǹkan kan láyé ìgbà tiwa ọkọ mi ò lè bá mi sùn lọ́sàn-án gangan alẹ́ gan ìmọ̀ kó sábẹ́ bẹ́ẹ̀ ṣíìtì ni ṣùgbọ́n láyé ìsìn wọn láyé jẹ́nsí lẹ́wà wọn náà máa ń lajú lẹ̀ báyìí lọ́sàn-án gangan báyìí ayé ìgbà kan ní tó wọn bá bẹ́ẹ̀ sùn lọ́sàn-án gangan pé ó bá a fẹ́ láyé ìsìn ọ̀sán gangan kanrí báyìí lẹ́ ń bára yín sùn. ṣùgbọ́n ara àwọn ẹ̀kọ́ òdì tó jogún tó rí nínú orí ìkànnì tá a wà òun lẹ rí yẹn. ṣé òun náà àbí ṣé mi ò béèrè lọ́wọ́ ẹ kí ló sọ fún mi mo ní àmọ́ níyẹn ká try inú ayé ẹ̀ ń gbà náà. tó bá jẹ́ pé lóòótọ́ ló dáa wọ́n láyé jẹ́ sí wọ́n ní ọmọ tí ayé bá bí láyé ń pọ̀n. ṣùgbọ́n nǹkan tẹ́mi máa ń sọ fún yàn ni pé jẹ́ kí ìkọ̀kọ̀ ẹ̀ dáa whatever tó o bá ń ṣe ní kọ̀kọ̀ tó o lè bóòsì kó o ṣe ní gbangba kó o sọ ní gbangba definitely rò ó dáadáa pókù díẹ̀ káàtó you need to go and change your ways. Adejoke accepted. You need to go and change your ways. Lọ́jọ́ kòkó lọ́rùn ìgbésí ayé ẹ̀ yìí. The way and manner. Pẹ̀lú tó bá fẹ́ rà nígbà ẹlòmíì tó fẹ́ fi ṣòdiwọ̀n ayé ẹ̀. Kọ́kọ́ wò náà pé ṣó ń rùn nímú àbí ṣó ń rùn létí. Èmi ò bloody care o. Ìwọ náà mọ̀ tí n bá ń bẹ wí mi ò tó bá mo sọ mi ò kí ń ṣe speaker ẹ ṣùgbọ́n tó bá fọ̀rọ̀ lọ̀ mí màá bẹ́ ẹ wí ó mọ̀ pé mi ò ní cover ẹ rárá mo máa blast ẹ màá sọ fún ẹ màá bẹ́ ẹ wí gangba mi wàá máa jomi lójú because I don't care because tó o bá jẹ́ ọmọ mi ò lè lajú mi sílẹ̀ káyé ẹ bàjẹ́. Ìgbésí ayé ẹ èyí tí ò bá ti fìyìn fọ́lọ́run bẹ́ẹ̀ lọ change ẹ lọ yọ kúrò ń bẹ́ẹ̀ Ọlọ́run ti fún ẹ ní tó máa jẹ tó máa fi là láyé ìwà tó wá máa fi gbé pẹ́pẹ́pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ Olúwa ní fún ni ó wà ní Nàìjíríà you are making your money you are doing well Ọlọ́run ti gbé ẹ sókè ìwọ ni kó má jára ẹ bọ́ kò sẹ́ni tó fẹ́ jẹ́ ẹ bọ́. With your age ó yẹ kó rí ẹ pé àwọn tí ò tú ẹ tí Ọlọ́run bá ti gbé sí ipò tó wà yẹn wọ́n gbọ́dọ̀ wá bí wọ́n ṣe máa maintain ní ẹni ṣé bí mo rí ẹ kí mo sọ fún ìgbà tó ń ṣe báyìí tó ń jọmú sókè kí ni mo sọ fún ìgbà tí mo rí fídíò yẹn lọ́dọ̀ àmẹ̀bọ mo send message sí ẹ mo ní kí lédè tó ń jó oníwà tọkọ ẹlẹ́jọ́ lọ mo ní mi ò sọ pé wà tọkọ ẹkọ lẹ́jọ́ lọ irú ijó wo ló ń jó fúnra ẹ ní packaging. Àwọn olówó máa ń jó wọn máa ń rán jójó báyìí ní kìtìpà tó bá bẹ̀rẹ̀ sí ṣe báyìí tó ń jùdí tó ń pe márúwá tó ń pe kinní kan tó ń gbé jójójó gbọ́yà sókè gbé kinní sókè. No, public figure ni ẹ́ o ti di celebrity láàyè rẹ̀ maintain it compose yourself you need to compose yourself ní public. Tó o bá ní owó
láti mú ìjì yẹn láti rà á. Wọ́n á máa compose ara ẹni. Gbàgbé nípa ọjọ́ orí. Àwọn tí ò tú ẹ tí Ọlọ́run gbé sí ipò. Èmi gan ibi tọ́lọ́run fi wọ́n sí kan tí ò tú ẹ, wọ́n compose ara wọn ni. Go and compose yourself. Go and work on yourself. Ìwà tó bá wù tí ò bá dá ní kọ̀rọ̀ lọ yọ kúrò ńbẹ̀. Ìrìn tó bá rìn tí ò dá ní kọ̀rọ̀ lọ yọ kúrò ńbẹ̀. Àwọn kan sọ wípé wọ́n sọ ńgbà kan pé kinní kan ó lọ ṣìfẹ́. Ó ṣìfẹ́. Láàárín èmi àti ẹ, you know engineer Akeem is a good man. Láàárín èmi àti ẹ, ó mọ̀ wípé engineer Akeem pé èèyàn dáadáa ni. Ìwọ ló kù tó máa mẹ̀tẹ́ tó máa níwà tó dáa to enjoy that marriage. Oríṣiríṣi orúkọ tẹ́ ẹ̀ fún máa yẹn is kinní kan because you don't know him. Eniola gangan ní issue. Sisi Alagbo gangan ní issue. Kì í ṣe Akeem. Ọkùnrin ni. The only issue tí mo ní pẹ̀lú Akeem ó lọ̀rọ̀ yálé ẹ̀ tí mo máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà. O gbọ́dọ̀ fi yálé ẹ̀ ṣeré. Mo tún sọ fún ẹ. Gbogbo ìgbà tí mo bá ti ń sọ fún ẹ kí mo máa sọ fún ẹ àti kọ̀rọ̀ àti gbangba. Màá sọ fún ẹ pé yálé ẹ̀ ò gbọ́dọ̀ fi ṣeré. Whether you like it or not, ọmọ mẹ́rin ló ní pẹ̀lú ẹ̀. I was happy nígbà tí wọ́n bá yín parí ìjà recently tó lọ sílé tẹ́ yanjú ẹ̀. Few days to your birthday. I told you. Ìyáálé ẹ ó yẹ kó celebrate ẹ kó kí happy birthday. She did not do it. And I told you tó bá jẹ́ pé mi náà ni mo ní mi ò ní kí ẹ. Torí pé mi ò celebrate ẹ, ìwọ náà mọ̀ pé mo ní mi ò celebrate ẹ, mo mọ̀ má celebrate ẹ, mo ní torí pé ìyáálé ẹ the way and manner game tí Eniola Sisi Alagbo gbá fún ìyáálé ẹ tẹ́ ẹ fi lọ nígbà ìtúnu àwẹ̀ kẹ́ ẹ lọ sí village kẹ́ ẹ lọ yanjú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ mo ló ń bí mi nínú. I am saying it. You don't forget that woman. No matter what. I know you are a man. Mommy Esabo, God bless you, ma. Yeah, me Alashabi. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún mi. Don't forget your ìyálé. Mo sọ fún ẹ ní kọ̀rọ̀. Kò sí ibi tí ìyálé ò sí ẹlẹ́dẹ̀ wà bẹ̀. Àti kọ̀rọ̀ àti gbangba gbogbo ìgbà tí mo máa ń bẹ́ sọ̀rọ̀ mo máa sọ fún ẹ. Màá dúdú kó gbé sí speaker kẹ́lẹ́ Eniola máa gbọ́ o. Sisi Alagbo máa gbọ́ o. Ìyálé yẹn has to remain ìyálé. You have to respect and honor her. I don't want to care. Bó ṣe jẹ́ bó ṣe lówó tó nínú ayé. Ìyálé ẹ ni. Ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe máa padà sí village yẹn tẹ́ máa yanjú ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yẹn bá ti tán. Géèmù ní Sisi Alagbo gbá tá fi tẹ́ fi wà níbi tẹ́ wà yìí. Mo sọ fún ẹ mo ló gbá géèmù fún ẹ ni. Sisi Alagbo go and change your ways. Ọlọ́run ti bless ẹ. Ọlọ́run ti fún ẹ ní ọkọ tó dáa. Jẹ́ kó rí ẹ pé. People are blaming Akeem. Oh, record. Shakim will record. People are just bunch of. Kí má sọ̀rọ̀ jì sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ jargon lẹ́nu. Shakim ló record ni. Láàárín èmi àti ẹ, Shakim ló record ni. Àbójú yín fọ́ abẹ́ rí video. Some people do not see the video. Ẹ ṣépè fún ẹ kẹ́kọ̀ọ́. Why you stay there bí ṣépè fún Akeem? Shakim ló record ni. Akeem fẹ́ lónìí, ó fẹ́ fi báyìí. Akeem kò báyé Sisi Alagbo jẹ́. Kò ní intention láti báyé Sisi Alagbo jẹ́. Sisi Alagbo ni kó lọ ní ìwà tí obìnrin ní láti gbélé ọkọ. Sisi Alagbo ni kó lọ ní ìwà tí obìnrin ní láti maintain ọkọ gidi. Akeem is a good man. I'm saying it. And she is even lucky. Eniola and Sisi Alagbo, she's lucky to have someone like Akeem. Nínú ayé ẹ̀. Akeem, mo ti sọ fún ẹ, the only problem tí mo ní pẹ̀lú ẹ ni. You have to stand as a man in that family. You are the head of the family.
Eniola kọ́ ni head of the family. Very soon wàá pé 50 years. Mo máa ń fi àwọn kí mo máa ń ṣe example fún ẹ ní gbogbo gbà. Mo ní kó máa lọ sí page àwọn jagun mobili ìbílẹ̀. Mo ní mo ṣe fẹ́ kẹ́ ẹ máa ṣe nìyẹn. Ẹ lọ ṣe léyá, lọ sí Èkó, ìwà Sisi Alagbo, ẹ lọ sí Èkó, ẹ lọ ṣe léyá pẹ̀lú ìyá Kimat. Nígbà holiday kí àwọn ọmọ ìyá Kimat wá ṣe holiday ní Ìbàdàn pẹ̀lú ẹ. Àbí nǹkan tá jọ ń sọ kọ́ nìyẹn. Kó sọ pé òkè ọ̀dọ̀ mọ́mì ọ̀dọ̀ àti wà lọ́dọ̀ second mọ́mì ní Ìbàdàn ibẹ̀ la fẹ́ lọ ṣe holiday o. Ẹ kó ẹ múra yín ló Akim kan lórí kọ́ọ̀dù ẹ̀yin wò lẹ́ sọ pé Akim ló ṣàkẹ́mi lórí kọ́ọ̀dù. Ta ló sọ pé Akim lórí kọ́ọ̀dù? Akim òun náà mọ̀ Akim rí fídíò ẹ̀ ń parọ́ nonsense gbogbo nǹkan tẹ́ analyse Akim kan lórí kọ́ọ̀dù. Akim is not a bad man. Ó jáde by mistake ni ṣé ẹ rí mistake tó dẹ̀ fi jáde yẹn tó fi post ẹ̀ kó fi ṣèkà ògòǹgò tí ó bá finish ẹ̀sìn góńgó orí bíbá ẹni ti mú ni Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ fẹ́ expose wọn ni. Akim kan ló dẹ̀ introduce ẹ̀ Sisi Alagbo ló introduce ẹ̀ nítorí pé student yẹn nǹkan TNT dé. So ẹ blame Akim for 30%, ẹ blame Eniola for 70% or even carefully 75%. I am giving her 75%. I am saying it publicly kí Eniola kó lọ jókòó ìrìn tó bá rìn ní kọ̀kọ̀ àti ní gbangba kó jẹ́ kó rí ẹ pé. Mo like bó ti mú lemon kúrò nínú lemonade ó wà okay. Bàbá yálé lemonade dẹ̀ mú kúrò nínú lemon kò tiẹ̀ yé mi but fine. Ẹ má gbàgbé iléeṣẹ́ Sisi Alagbo a ní àgbo 3 sàn fún gbogbo èèyàn ọkùnrin tẹ́ ẹ̀mí rẹ̀ ṣe àbí ìwọ ọkùnrin tó lè ṣe lórí obìnrin kan. Àgbo wa ń tà wàràwàrà níléeṣẹ́ Sisi Alagbo alógùn fibroid a ní àwọn tó ń wá ọmọ nọ́mbà tẹ́lẹ̀ pé Sisi Alagbo sí náà ní 08145 977043 iléeṣẹ́ Sisi Alagbo. Gbogbo àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú àwọn ọmọ ó wà nílé wa. Ọlọ́run fún ẹ ó fún ẹ ní ọwọ́ tó fi ń jẹ ewé àti egbò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ wá ń sọ thanksgiving. My friend is a witness. My own friend tó ti wá ọmọ for years ṣe bá gbó ẹ ló mu àgbo tó mu kò 100,000 naira ẹni tó wá ọmọ for 23-24 years ó dẹ̀ bí ọmọ nígbà tó dé ọ̀dọ̀ ẹ ni mo fi mọ̀ Eniola jẹ́ kó rí ẹ pé God has blessed your hands. Ó yí àwọn tí ó ti ọwọ́ pọ̀ fún wọn ní àgbo mi ìmọ̀ kan tó mo máa ń rò pé kí ló máa ń fi sínú àgbo yẹn tí wọ́n ti ọwọ́ ẹ lóyún tó ti bí ọmọ tó bá ní kó máa kà wọ́n babies yẹn tí Ọlọ́run ti pé fún wọn ní ewé àti egbò tí wọ́n ti bí ọmọ àwọn ọmọ yẹn is more than 400-500 tèmi tí mo ti rí àwọn táwọn tí wá padà wá bá mi l'Amẹ́ríkà yìí mo ti ní ẹni tí mo ti introduce sí ẹyọ bíi 4 tán ti lóyún tínú mi ń dùn tí mo sọ pé àwọn ṣe báwo ló ṣe ṣe woman àmọ́ mi Falsat ní UK tọmọ wọn wà ní UK àgbo ẹni mo introduce ọmọ sí ní last year now wọ́n padà pé ọmọ iyalaje ọmọ yín ti lóyún. God is blessing your hand jẹ́ kó rí ẹ pé jẹ́ kí ìrìn ẹsẹ̀ mọ́ má bà yà rẹ̀ jẹ́. Ṣọ́rí mo máa ń dùn mí tí Ọlọ́run á dẹ̀ mọ́ máa ṣoore fẹ́ dá Ọlọ́run á mọ̀ gbé ẹ̀dá sókè á níbi aṣọ wa máa ní kọ́má wọ́n ẹ̀ tó fi ní kọ́má. Tó bá ní pé kí èèyàn fún èèyàn lágbo kó tọ́jú èèyàn kó bí wẹ́rẹ́ kó lóyún Ọlọ́run fún ẹṣẹ̀ náà ó gbọ́dọ̀ jókòó sí díẹ̀ ni. Mo ti sọ fún ẹ ní ìròbó lè rí ọkùnrin tó dà bí Akim mọ́. If you lose that guy wọ́n náà mọ̀ you lose it all. Ṣùgbọ́n wà Akim wọ́n mi má torí pé ò tí ì lówó lónìí kẹ́nu ẹ mọ́ kàárọ̀ mo má jọyè mo jọyè má wàá jọrọ ẹ di mo jọyè ẹnu mi ò ká lù ú. ọ̀rọ̀ tó bá ti pàṣẹ nínú ilé tó bá rí pé àṣẹ rẹ kò fẹ́ kó múlẹ̀ leave her alone and move on with your life. Tọ́dọ̀ kọ́ ni kò níyàwó méjì o you have ìyálé tọ́dọ̀ mo sọ fún ẹ má fi ìyálé ẹ lẹ̀. And I remember nínú show tí mo ṣe ń gbà kan mo ní gbogbo èèyàn sọ wọn kàn dẹ mo ní èmi sọ pé ìyálé ò gbọ́dọ̀ lọ ìyálé remember I told you not to leave your husband and I said something and I used for kí ló jẹ́ Folúkẹ́ Dáramọ́lá
as a case study mo ní Folúkẹ́ Dáramọ́lá nìyẹn 5 years náà fi ṣe pọ́npọ́npọ́n pẹ̀lú Káyọ̀dé Sàlàkọ́. ọkọ̀ abúkakakè ṣé kò padà fílẹ̀. mo ní àgbàdúrà pé kán túká o ṣùgbọ́n gbà mí máa wà lè sọ pé yóò pẹ́ kó má pẹ́ ìgbà mi à lè sọ pé kò ní pẹ́ yóò wà á pẹ́. mo ní but don't leave your husband àbí mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ I will still repeat it má fọkọ ẹ sílẹ̀ o. ṣọlá àwọn tó bá ń tẹ̀ ẹ́ kíní kan you can do without man you can do without kíní kan ìwọ náà mọ̀ pé reality ó yàtọ̀ ó setting. ìgbà tọkọ ẹ wálé ṣé òbẹ àbò òbẹ ó kúnlẹ̀ òbẹ àbò òbẹ wàá kúnlẹ̀ wàá bẹ̀ because ọkọ ẹ ní inú mi dẹ̀ ń dùn inú mi ń dùn ṣùgbọ́n sórí gbogbo géèmù tó ń gbá fún ẹ yẹn ó yé mi mo fẹ́ kó fọwọ́ wọ́nú. the only issue tí mo ní pẹ̀lú ìyá Kímọ́ ni pé tó o bá ti ní good relationship pẹ̀lú ọkọ ẹ o kì í fẹ́ kọ́ mọ̀ lórí social media the only problem tí mo ní pẹ̀lú ìyá Kímọ́ nìyẹn. wàá ṣe máa fún wọn ní impression bẹ́ẹ̀ ni pé kò dáa àwọn èèyàn ṣe wàá máa bẹ́ẹ̀ búlì ọkọ ẹ tó kó nǹkan tó bá ní kó appreciate ẹ̀ kó ṣẹ́rí iṣẹ́. lọ́jọ́ kìíní àná nígbà tí Jarvis tí ò fẹ́ appreciate Pella tí Pella yìí lọ UK tí lady kan ti fẹ́ gba Pella mọ́ Jarvis lọ́wọ́ ẹjọ́ nítorí tọ́lọ́ ṣé dọ́tà mi ò sáré pápápá kò sáré máa appreciate ọ̀sán mi kò sáré máa appreciate Pella ní ìsìn báyìí ó ti gbà fọlọ́run nítorí ó rí pé òun ti ń lose ẹ̀ lọ. kò sí anybody tó wà lórí social media ìgbà tí ọkọ ẹ ṣe birthday kò sí nǹkan tó cause ẹ pé kò má celebrate nítorí pé ẹ ti yanjú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ ti ṣe dáadáa síra yín ṣùgbọ́n wálé ó lo 2 weeks pẹ̀lú ẹ ìwọ ló dáná sàárì lẹ́ ṣe gbogbo ẹ̀ fúnra ara yín ẹ ti gbogbo ẹ̀ lẹ́ ti níyanjú. But the impression you are still giving us on social media bẹ́ẹ̀ ni pé evil ni máa yẹn pé all is not well you don't need it that is the only problem tí mo ní tí mo ti máa sọ pé mọ́mí kí n máa ó kù díẹ̀ káàtó mo dẹ̀ máa sọ fọ́kọ ẹ kó bẹ́ẹ̀ sọ̀rọ̀. gbogbo ṣéèdì tí wọ́n ti Sisi Alagbo tró sí ẹ tó ń jù kó ṣe lórí Facebook tó lọ sí orí TikTok gbogbo ẹ ní mo rí mo bọ́kọ ẹ sọ̀rọ̀ o ibi tó sí ẹlẹ́dẹ̀ẹ́ wà ń bẹ bó tẹ̀ ṣe pé mo ní kán ní kó Eniola delete ẹ ó delete ẹ mo ní kán sọ fún wọn náà kó delete ò delete títẹ̀ má trú ọkọ ẹ under the bus kò sí anybody tó hold any explanation lórí social media tí inú ilé ẹ bá dùn tó gún ó gbọ́ mi enjoy your marriage ẹ ṣe ìdílé yín bí ìdílé Jagunmọ́lú ìbílẹ̀ I'm always proud of that family I don't know why mo máa ń like máa lọ sórí péjì wọn kí ló máa inú nǹkan máa ń dùn ni bí wọ́n tiẹ̀ ń jà ní kọ̀rọ̀ wọn ò gbé wá sí gbangba gbogbo ń tàn rí tán fi hàn wá rí pé ni wọ́n ń dùn ẹ ṣe tìdílé yín náà bẹ́ẹ̀ náà. ẹ ṣe tìdílé yín náà bẹ́ẹ̀ náà ẹ kọ́ ti show mi ẹ fún ìyá Kímọ́ kò sẹ́nibọ́dì tó hold any explanation kò sẹ́nibọ́dì tó wà lórí social media tí wọn ò fẹ́ kó marry kò sẹ́ni tó máa bẹ́ ẹ sùn tán bá bẹ́ ẹ sùn wọn ò lè gbé bùkátà 100%. di ọkọ ẹ mú be proud of him he's a good man you are very lucky to have him mo rí nǹkan tó ń dùn ẹ pé this man the man is a caring man torí ẹ gbogbo orúkọ oríṣiríṣi ẹ máa ń fún Akeem lórí social media ó kàn máa ń dùn mí ni. ẹ jọ then mo rí pé nìkan ṣe ṣó níjẹta ó ń throw shade kò dárúkọ o ṣùgbọ́n Yorùbá ní tí olówe bá mọ òwe ẹ̀ wàá fèsì èmi náà ní dárúkọ ṣùgbọ́n máa fún ẹ lésì wọ́n wá ti bá bẹ́ ó wá ní kinní kan ọ̀sán gangan kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ du anybody. Àkọ́kọ́ mo fẹ́ kó mọ̀ yí pé gbogbo ìgbà tó ṣì wà pẹ̀lú ẹ ó ti ń polówó ọjà lọ́dọ̀ mi èmi ò ń ṣe oníjẹkújẹ o Amẹ́ríkà náà ń pe bí o èmi náà ń ṣiṣẹ́ ni bó o ṣe ń ṣiṣẹ́ ní Nàìjíríà tó fi ń make owó ẹ tí o tó ń struggle pé kí ojú má tì ẹ lèmi náà ń struggle bí kójú má tì mí mi ò tọrọ jẹ lọ́wọ́ anybody arakún laṣọ gbági kò sẹ́ni tó máa wo òdò dọ́jà owó advert tó ń fún mi kí ni mo lè fi san bí bóyá tí bá ṣe sí náírà bóyá ṣe sí dọ́là bóyá o lè sanwó fóònù lásán nínú ilé owó yẹn kò sanwó gáàsì mi débi pé ó máa sanwó mortgage
I decided not to analyze your show or not to say anything about you anymore because I have given your husband my words. Ọkọ ò kì í ṣe alábùkù lọ́dọ̀ mi. He's a man of honor. And I'm going to respect him and I will continue to respect him. So tó bá sọ̀rọ̀ tó bá ń ju sub, I don't care. Inú mi dùn pé wà tí ẹ jẹ́ pé everything is fine. Àwọn àáfàá kan ní Ìbàdàn wọ́n ti bá yín parí ẹ̀ sìn. Ẹ ti wà okay yẹ kinní kan kí n bá ṣe ṣe èṣù kinní kan fine. But pé àwọn kan ló wá ṣe kinní kan, àwọn kan ó control sub. Èmi rí gbogbo ẹ̀mí orí but mi ò ní sọ anything because I will still continue to respect your husband. Tọ́rọ̀ kọ ẹ pè mí nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ó dẹ̀ láwọn ọ̀rọ̀ tí mo bá mi sọ ó dẹ̀ láwọn ìlérí tí mo ṣe fún wọn and I'm still standing on it. Kì í ṣe pé mi ò ẹrù ja ò bà mí o, kì í ṣe pé mi ò lè fèsì sọ̀rọ̀ tó ń sọ ìtọ́jọ́ tèmi bẹ́ẹ̀ kì í ṣe pé mi ò lè fèsì sí torí ìsọ̀rọ̀ ní gbèsè ṣùgbọ́n mi ò ní fèsì. I'm still giving your husband the respect. My regards to your husband. He's a man of honor. He's a man of peace. But má throw subs anymore. Má throw subs anymore. Mo lè ní tics no. Kì í pé mi ò mèsì ọ̀rọ̀ burúkú náà dẹ̀ wà lẹ́nu mi bí everybody. Ṣùgbọ́n èmi mo decide ní ọkàn mi wípé mi ò kàn fẹ́ rìn pasẹ̀ kí ọkàn máa sọ̀rọ̀ just anyhow. So, ìyẹn ti lọ báyẹn. So, advice ni mo ní fún Sisi Alagbo. Lọ ṣàtúnṣe. Gbogbo nǹkan tí mo sọ. Lọ ṣàtúnṣe. Hold that man tight. Because I can't imagine kí ọkọ mi máa báyàn sùn lójú mi. Ọkọ mi gan ò lè bóbìnrin sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. Ara mi á máa bù máṣọ. So ẹ̀yin ọmọ ọ̀sìn, I don't understand. Wọ́n ti ní ọmọ tí ayé bá bí láyé ń pọ̀n. Mi ò tún gbọdọ̀ irú nǹkan rádàrà báyìí ò tún gbọdọ̀ ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́. Ẹ wá nǹkan gidi tí máa humiliate. Adike Moses, you don't understand. Mo ti gbọ́ látàná Sister Joke. Adike Moses. Kò lè yé yín àwa la wà nínú géèmù yẹn. Ìsọ̀rọ̀ ní gbèsè anything tẹ́ bá rí. Tẹ́ bá ti rí any updates kankan ṣẹlẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ máa ń ẹ̀yin tẹ́ bá ti ń bú Akeem. I'm about gist. Ẹ ṣọ́ra yín jàre ẹ kúrò níbí. Iyalaje don't be selfish with the video now. Ẹ ṣọ́ra yín jàre ẹ̀yin wo video wo ẹ̀yin oníwòkuwò. Kí lẹ mẹ́wọ̀n fi sí. Ọmọ mi dángájíá. Àti pé ẹ̀yin tó wo gan kò síṣẹ́ Eniola ń bẹ̀ náà. Ẹ̀yin kí lẹ̀ ń wò ń bẹ̀. Eniola lẹ fẹ́ wò Eniola ò ṣe nǹkan kan ń bẹ̀. Ẹ má lè dára yín láàmú. Eniola ni rìkọ́dà. Ẹ̀dẹ̀ ń parọ́ máa kí mú lẹ́yìn ẹni bí burúkú. Eniola go and change your ways o. So understand? Video yẹn ò bad bẹ́ẹ̀ ṣe ń sọ. Kì í ṣe pé wọ́n pariwo tírísọ́ọ̀mù kì í kàn kó bad kì í tírísọ́ọ̀mù wo. Ẹ má dáhùn. Ó kàn wà ń bẹ́ẹ̀ ni. So kí wá ní tírísọ́ọ̀mù tẹ́ ń pariwo ń bẹ̀. Ẹ̀dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ń bá Eniola sùn bẹ́ẹ̀. Ẹ rí àwọn èèyàn kàn guess ni imagination. Wọ́n lọ máa yẹ kí imagination pa yín. Màámi ẹ sábà ẹ má dá wọn lóhùn màámi jàre wọn ò rí nǹkan kan wọn kàn analyze ibu ni update ibu update ìsọnù wọn ló ti ṣe kíní kan ṣé ẹ rí ibi tó ti fẹ́ ni tó ti ṣe nǹkan kan fẹ́ ni Eniola ń bẹ̀ ẹ rí ibi tó ti ṣe nǹkan fẹ́ ni Eniola ń bẹ̀ ni
ṣókì sí Eniola ń bẹ àbótí ẹ̀mẹ́lẹ́ ọ̀làdá ní bẹ̀ ni ẹ̀dẹ̀ wàá sọ ẹ̀dẹ̀ wàá kọ̀ndẹ́mù gbogbo kinní tó wà nílẹ̀ máa lọ́jọ́ kó jàre rí tẹ́ ẹ bá rí ẹ̀ ní máa sọ gbogbo àwọn ìsọnù tẹ́ ń sọ yẹn kò sí nǹkan kan tó wà ń bẹ̀ kò sí rẹpẹtẹ kò ṣé tírísọ́ọ̀mù ọ̀tẹ́ torí Eniola wà ń bẹ̀ tó rìkọ́ọ̀dù ni ẹ ti wá sọ di tírísọ́ọ̀mù. wọ́n ní ìyẹn wey don watch the video ṣé màámi rẹ́rìn màámi náà mọ̀ táyé pé màámi bá ti òun á ti mọ nǹkan tí mò ń sọ náà kò sí kele yìí ò kì í ṣe damage control tí bá sọ fún yín mo sọ fún yín òótọ́ ni mo sọ fún yín èmi tí mo wá àpọ̀ṣọ́ blame tí mo ní ẹnìkan tẹ́ ń blame mo mọ nǹkan tí mò ń sọ ni torí èmi ṣèbẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ rí ni ṣèbẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ rí ni tẹ̀ṣẹ̀ ńlá náà fídíò àti January ẹ jọ ẹ fún mi lẹ̀ jàre wọ́n ti ní kò sí ohun tuntun wọ́n láyé jẹ́nsí ni èmi ò kàn láìkẹ́ ni bọ̀ wọ́n láwọn kan láìkẹ́ wọ́n ṣe so bí tó ti lọ gba ẹ̀kọ́ tó ti jẹ́ student wọn ó láìkẹ́ ẹ̀ ń bẹ̀ so moving from one place to another looking for video ẹ ní rí fídíò yẹn ẹ ní rí ẹ ní rí ẹ̀yin oníwòkuwò ẹ ò ní rí rọ́lẹ̀ pa ẹ ò ní rí Morire talk show ẹ wá ka ẹ jókòó ẹ tọ́jú àwọn ọmọ ẹ fọmọ lọ́yàn ẹ bá mi bá bọ̀bọ̀ mi ṣeré ẹ̀yin àti dáàdì gan ẹ ṣiṣẹ́ mi ẹ fún wa ní ìbejì èwo ni kíní mọ́mí ni I saw the video I was on it mọ́mí ṣé n tá máa emulate nìyẹn báyìí ṣé n tá máa emulate lélẹ̀ mọ́mí wa ẹ̀wọ̀ ṣó yẹ kẹ́ ẹ máa wà ọ́ ní pẹ̀lú ohun tó wà nílẹ̀ yìí torí Ọlọ́run màámi ẹ ṣọ́ra yín o ẹ jẹ́ ká máa emulate in tó dání ẹja ṣe ẹ màámi ṣe é tí wàá máa wà àwọn ọmọ kéékèèké ẹ mọ̀ ṣe wọ́n ní Mọ́rìnsọ́lá ní just explain it more mi ò explain anything more kí lẹ fẹ́ gbọ́ mo ti sọ ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn fún yín and I'm telling you kò sí rẹpẹtẹ báwọn èèyàn ṣe gbé so èmi ò like irú nǹkan báyẹn because èmi ara mi ò tiẹ̀ ní gbà á ara mi ò ní gbà I can't just watch I can't be watching my husband mi ò ní gbà á rú ẹ̀ mi ò ìbẹ́rin mo fẹ́ jàre mo fẹ́ bẹ̀rin jàre mọ́ mi mo ríre mi ò lè gbarú ara mi ò ní gbà so kò báwọn èèyàn ṣe ń pariwo ẹ̀ yẹn kò sí ní ìsinmi àdẹ̀tí lágbo tírísàn wà fẹ́yìn tẹ́ bá fẹ́ ṣerú ẹ̀ tẹ́ bá fẹ́ strong dáadáa màámi ẹ ṣọ́ra yín o mẹ́wọ́n ṣe àpálágbo ni yín màámi ẹ̀yin náà mọ̀rú àwọn àgbo ìgbà tẹ́ ń ta kóńdó àbí tí fún Adédèjì ṣé ẹ̀ mọ̀rú tú tó ń pa ni ṣé ẹ̀yin mọ̀ nǹkan tó ń pa itú tó ń pa ní Canada ẹ̀yin alágbo náà ni kọ́lọ́ ń ṣàánú wa o kó ṣàánú wa lọ́wọ́ yín báyìí gbogbo nígbà tí ẹni ẹlẹ́ni bá ti mu àgbo tán ọwọ́ ẹ̀yin alágbo ò ká mọ́ bó lè ti rí red pants èmi ò rí red pants o red pants wo màámi ẹ ṣọ́ra yín ẹ wò ẹ fi mí lẹ̀ jàre ó tilẹ̀ ẹ má já màámi lóhùn jàre kò sí rẹpẹtẹ ẹ̀kọ́ ní kẹ́kọ̀ọ́ jẹ́ ká kọ́ ń bẹ̀ Eniola ni kó lọ ṣọ́ kó lọ wà mo ti sọ̀rọ̀ ságbọ̀n Adédèjì wà ń bí Jésù iyalaje Adédèjì ẹ má bínú ìmọ̀ pé wà lórí ètò ìbẹ́ yìí náà ra kíní tẹ́ ra kóńdó ni àbẹ́ òjẹ̀ ní kíní ewu ní kẹ́ má bínú ẹ̀yin náà ra àbẹ́ yìí náà ń lo tiyín ẹ̀yin gbogbo èyí tẹ́ ń rà náà wá ṣáàmọ̀ màámi ẹ̀kọ́ má sọ bẹ́ẹ̀ gbọ́ àwọn tó ń ra kóńdó ẹ̀ ṣáàmọ̀ nǹkan tó fi ń ṣe ni ṣáàmọ̀ bóyá 4 sọ́ọ̀mù 5 sọ́ọ̀mù ni ṣé wọ́n sọ tiwọn ni ṣebí tí wọn ò tí jáde síta ni gbogbo wọn ṣé ní gbogbo àwọn guys gan wọ́n sọ pé kò sí nǹkan tó jẹ́ big day bẹ́ẹ̀ bọ́ ebi lọ́dọ̀ tèmi Sódómù àti Gòmórà gan ò ṣe tó báyìí Ọlọ́run wọ́n ní ìyálégbé gbé wa débẹ̀ màámi ẹ ṣọ́ra yín Sódómù àti Gòmórà ò ṣe báyìí lọ́dọ̀ tèmi o because èmi ò kí ń ṣe pastor mi ò kí ń ṣe the evangelist but at least for some ibi tí mo gbé tí mo ní ìgbàgbọ́ mi tí mo dẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ mi ò láìkí irú nǹkan báyẹn mi ò tiẹ̀ kí ń fẹ́ gbọ́ sétí rárá so mi ò fẹ́ gbọ́ Eniola ní ibi tó bá ti ń gbọ́ ẹ̀ mo sọ pé mi gbọ́dọ̀ rí lórí péjì yẹn mọ́ o lè lọ síbẹ̀ kó o kọ èèyàn lè lọ síbẹ̀ náà tó bá jẹ́ Yínká Tiẹ̀ntì bá ń ṣe show ó ti ẹ̀ ti pẹ́ tí mo ti débẹ̀ la mo máa ń lọ síbẹ̀ mo máa ń enjoy mo lè wo àwọn show mi wà tó máa ṣe tí mo máa enjoy tó máa jókòó síbẹ̀ ìmájẹ̀ ti débẹ̀ tí bá ní kó ti dùn ẹ̀ tí ń sọ ọ̀rọ̀ kíní kan mi ò ní síbẹ̀ mo ń lọ nìyẹn mi ò fẹ́ gbọ́ ni so oníkálùkù ní kó lọ bí tó ti máa gbọ́ àwọn ẹ̀kọ́ òdì kó ká ṣọ́ra wa ìwọ tó bá dẹ̀ jọ́kọ
ìwọ náà máa wo ibi tí ìyàwó ẹ̀ ti máa kẹ́kọ̀ọ́ òdì. Ìwọ tó bá dẹ̀ jẹ́ ìyàwó máa ṣọ́ bí tọ́kọ ẹ̀ náà ti mẹ́kọ̀ọ́ òdì wá nílé kò ju bẹ́ẹ̀ yẹn lọ. Bọ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sí big deal rẹpẹtẹ mọ́ nínú ẹ̀ ni wípé àkọ́kọ́ inú mi ti ẹ̀dùn náà pé òun àti godmother before wọ́n ti bá wọn parí ẹ̀, so she's now our godmother. I'm happy to hear that. I'm fine kò sí wàhálà, àlàáfíà la wà. God bless you. Ẹ ṣé o iyalaje, ọ̀rẹ́ mi mo rí ẹ jàre, God bless you. O ṣé, I'm fine, àlàáfíà everybody wá. Iyalaje, wait for my own video now. Wọ́n ní kí ẹ máa dúró, èmi gan retí ẹ̀. Ìjọ tẹ́ ti ń rà á, ó yẹ ká ti rí iṣẹ́ tẹ́ fi ń ṣe. Àìmọ́ iṣẹ́ tẹ́ fi ń ṣe gan. Tá a bá ti rí iṣẹ́ tẹ́ fi ṣe látàwọn pé kíní yìí gangan ẹ̀ ń lò bóyá kẹ́ ẹ ṣe lò ó. Pé ẹ̀ ń sá bólóògùn ti pé kẹ́ ẹ sá, ẹ jẹ́ ká rí fídíò yín náà ń tà. Ṣé foursome lẹ fẹ́ fún wa àbí threesome? Threesome is bad. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kan, ọkùnrin ẹ ní sùúrù, ọkùnrin kí ni ìyàtọ̀ láàrin threesome àti twosome? Ẹ jọ̀ọ́ kò yé mi, ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé. Ẹ̀yin ọmọ Gen Z, kí ni ìyàtọ̀ láàrin twosome and threesome? Àwọn èèyàn pariwo threesome, kí ni ìyàtọ̀ láàrin twosome and threesome? Ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún mi, mo wà lórí comment section because I don't understand. Twosome and threesome, what is the difference? Ṣé ẹ gbọ́? Àwọn èèyàn sọ pé ó ní síbi but lọ́dọ̀ àwa only blow where both husband and wife not involved with another woman. So lọ́rọ̀ kan ìyàwó kó èdè ọ̀pá ló ṣe tẹ́lẹ̀ husband. Adédèjì display your talent. Kó lọ display talent fún wa. Ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ láàrin twosome and threesome? Onkem Poch TV. Threesome 3. Okay, threesome 3 any agenda. Threesome is Nehru having 3. Threesome nìyẹn. Okay. Ṣé tó pé ọkọ àti ìyàwó ló wà nílé, ṣé ọkọ àti ìyàwó ni twosome? Mi ò mọ yàtọ̀. Wọ́n ṣe ń pe threesome twosome. Ara oko lèmi. Nígbà tí ìṣe pé tí irú nǹkan tí mo mọ̀ emulate ni wọ́n wà mọ̀ pé kí n mọ̀ wá aláríjí gàdé. Màámi ẹ gbọ́, màámi they have to teach iyalaje threesome so she can. Ẹ kúrò jàre, it's a dating game. Ẹ ṣe jàre orí ọ̀fẹ́ Jésù, dating game. Iṣẹ́ ìtawà àtọkọ wa máa ṣe one on one yẹn ṣe twosome nìyẹn. Àbí one some torí kò tiẹ̀ yé mi. You and your husband is twosome. Twosome mo mọ̀. Tá pé you and your husband twosome mo mọ̀ mi ò mọ̀ threesome. Torí threesome yẹn mo máa rò pé àmì ilé stand there o. Ṣé ọkọ mi torí mo máa rò pé ṣé ẹ fẹ́ràn ara yín. Ṣé ọkọ mi wá ṣé ọkọ mi agbọ́kùnrin kan wá lẹ́sìn á ní come up. Okay, twosome is within 3 people. Threesome is irọ́ o. Kì í ṣe àwọn ṣàwọn yẹn wá ń pariwo threesome. I just twosome. I'm about this. God bless you. Twosome. Wọ́n ní twosome ni. Ewe de ń pariwo threesome. Ṣé wọ́n pé mẹ́ ṣe ra àwọn èèyàn gan funny. Twosome. 3 ladies in one man a threesome. Irọ́ o. 3 ladies kẹ̀. Twosome nígbà náà. Kí lẹ wá ń pariwo threesome sí. Ṣé rí pé gbogbo information yẹn ò rà.